ẹ káàárọ̀ ẹ káàsán ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí jọ tó lọ quick one ọ̀rọ̀ lórí rally táwọn èèyàn fẹ́ jáde fún especially àwọn ọmọ Dúpẹ́ Onítìrì ẹ wá símọ́ bí ẹjọ́ tó lọ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tẹ̀lé Dúpẹ́ Onítìrì jáde gbogbo ẹ̀yin tí Dúpẹ́ Onítìrì pé kẹ́ jáde wá fún rally ẹjọ́ ẹ bá mi hashtag gbogbo wọn mọ́ bí ẹ bá mi share gbogbo àwọn péjì Dúpẹ́ tí wọ́n fi ń campaign ẹ bá mi share sí bí ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ kan yóò ní bàjẹ́ gbogbo ẹ̀yin tí Dúpẹ́ ń pè pé kẹ́ jáde lọ fún rally ẹ má jẹ́ kí n tàn yín kò sí nǹkan kan tó jọ wọ́n bẹ́ẹ̀ o ẹ má dá Dúpẹ́ lóhùn Dúpẹ́ kan fẹ́ máa fi yín ṣòfò dànù ni o kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún yín o ẹ wò gbà tó ti bàjẹ́ pé bóyá àwọn èèyàn wá gọ̀ ẹ wò gbà ẹ bó ṣe ń lu ọpọlọ yín ọ bó ṣe kó yín tó lọ kó yín dà sátìmọ́lé lágòdì tó ní kẹ́ jáde ní 2022 2021 òun ti gba òmìnira òun ti gba dependent fún yín àwọn ti dá dúró àwọn ti ń ṣèlú tó jẹ́ pé lórí irọ́ ni gbogbo ẹ̀ ṣó yẹ kẹ́ ẹ tún bọ́ sínú another trap ẹ̀ tó sọ fún yín pé May 25 gbogbo yín jáde kẹ́ wá lọ gba government house again ẹ má dá lóhùn ẹ má jáde o mo fọlọ́run bẹ̀ yín o mo fọlọ́run bẹ̀ yín o àwọn kan nínú wọn ṣì wà lágòdì up till now tí wọn ò tí ì release wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló wà lẹ́wọ̀n tán ti kú ọmọ Dúpẹ́ mélòó ló máa tẹ̀lé yín jáde ọmọ ẹ̀ mélòó ló máa gbá front ṣé Dúpẹ́ máa lé iwájú yín nígbà tó ṣe tàkọ́kọ́ ẹ̀yin lẹ jìyà ẹ̀yin lẹ sọ́fà ẹ̀ kò sí nǹkan tó kàn Dúpẹ́ o ẹ̀yin lọpọlọ yín ò pẹ́ ẹ̀yin lórí yín ò pé o ẹ̀yin lẹ yára yín níbẹ̀ ẹ̀yin ní kẹ́ ẹ jí kò lójú ọ̀run yín ẹ má kí Dúpẹ́ fi yín ṣòfò dànù ẹ̀yin ní ògo ilẹ̀ Yorùbá lọ́la tẹ́ ẹ bá gbà kí Dúpẹ́ bá yé yín jẹ́ ẹ kú dànù yẹn àwọn tó ṣì wà ní prison yard up till now wọ́n bẹ̀bẹ̀ pé kọjọ kan wá release àwọn fẹ́ lọlé ṣé ó yẹ kí gbogbo yín tún tẹ̀lé Dúpẹ́ ṣé ó yẹ kí Dúpẹ́ tún pè yín kẹ́ tún jáde for cry out loud ìgbà wo lẹ fẹ́ ṣe lè dà please and please and please ẹ má dá Dúpẹ́ lóhùn Dúpẹ́ Onítìrí olè olórí burúkú èèyàn ni kò sí nǹkan tó fẹ́ ṣe fún yín o kò sí ìrànlọ́wọ́ kankan tí Dúpẹ́ máa ṣe fún yín o ó kàn máa pa yín dànù ni ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín kẹ́nikẹ́ni má dá Dúpẹ́ lóhùn Dúpẹ́ ò ní nǹkan kan tó fẹ́ fún yín o irọ́ ló ń pa o òpòrò atúrọ̀ tàbí èlùbọ́ ni Dúpẹ́ o Onítìrí ó dẹ̀ pé rẹ̀ lábìyàmọ àwọn ọmọ ọlọ́mọ tó kó sí gbá lo láti bí ọdún méjì wọn wà ń bẹ tó ń kú lẹ́yọ kọ̀ọ̀kan o tún ń pè àwọn míì nísìsiyìí pé kán tún jáde torí Ọlọ́run ṣé o kì í ṣàbíyamọ ni abirú abiyamọ wo ni tiẹ̀ ẹ̀yin yìí ẹ má dá Dúpẹ́ lóhùn owó tí mo ní òun ni mo yá yín May 25 is no go area o kò sí ìjọba kankan tẹ́ fẹ́ gbà ń bí kankan o ẹ má yẹ kó tì yín sẹ́wọ̀n o mo wí tèmi. ọdún kẹta rèé o wọ́n ti ń jagun Libya àtìgbà tí gbogbo ẹ ti dàrú kò lójú o Afghanistan kò lójú gbogbo àwọn ìlú tó ti ń jagun kò lójú àwa ò jagun ogun ò ní jà wá Ọlọ́run ló ń bá wa ṣe tí ìpè bá ti dún tẹ́ ẹ gbọ́ pé bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ ti wọ secretariat àti gbogbo àwọn adelé méjèèjì yòókù ní gbogbo ìpínlẹ̀ Yorùbá ní gbogbo ìpínlẹ̀ Yorùbá wọ́n á wọlé sí secretariat wọn lórílẹ̀-èdè Yorùbá kò sí nǹkan méjì tẹ́ máa ṣe ẹ máa wọ aṣọ yín aṣọ Yorùbá ní ṣe rí bí mo ṣe báyìí ṣe rí mo fi àkún mi sọ́rùn ẹ wá mú àwọn ẹ̀ṣọ́ ẹ fi sí ẹ fi gèlè sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ẹ máa jó ẹ máa yọ̀ nítorí pé Ọlọ́run ti dá wa láre bẹ́ẹ̀ ni Ọlọ́run ló yọ wá o Ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn atọ́nigbáre. pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ẹ jẹ́ àmà wọ́n sẹ̀ òyípadà Ọlọ́run ló sọ 25 yìí ni adélé máa gbogbo adélé pátá wọ́n máa wọ secretariat gbogbo tó ń jẹ́ tiwa barracks ni o borders ni o gbogbo tó ń jẹ́ ti ọmọ Yorùbá YPD of jẹ́wà gbogbo ẹ̀ la máa gbà. yẹ̀yìn ṣe é máa ń sọ fún yín ìgbé kẹ́ máa gbáradì ilé yá ilé kòkòrò tí a gbé ìyá mi ẹ máa gbáradì bóyá ikún ló lóko bí pàkúté a máa mọ̀. gbọ́ ẹ̀yin náà ẹ listen sí voice àwọn tí wọ́n wà lágòdì fúnra ara yín kẹ́ ẹ fi etí ara yín gbọ́. so wọ́n jọ nítorí ìtọ́lọ́run gbogbo nǹkan tí ó wà ní kìkìnì Yorùbá nation kọ́ là ń ṣe mọ̀ àti rí gẹ́gẹ́ bí cortisone
bá a ṣe rí nìyẹn ó ti di ẹgbẹ́ òkùnkùn ó ti di ohun tí a rò pé bẹ́ẹ̀ ló ṣe rí kò rí bẹ́ẹ̀ mọ́ ó ti di wípé ká fi ẹ̀mí àwọn kan ká fi ra nǹkan kan fáwọn kan jẹ́ ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ó ti wá mú kí àwọn èèyàn máa jèrè ọ̀rọ̀ lára wa. ọ̀lẹ níjà fúlù wọ́n ti sọ fún wa wọ́n ní ọ̀lẹ èèyàn níjà fúlù ṣáà ti wá dọ̀lẹ́ odidi ọdún kan ó ti lé ọjọ́ mẹ́ta lónìí adídọ́lẹ̀ wọ́n wá sọ wá di aláìmọ̀ọ́ṣe èèyàn wọ́n wá sọ wá di dìdìrín èèyàn bí wọ́n ní téèyàn bá lè fún wàrà èèyàn ó dáwọ́ lórí àbí kí ẹ dá wàrà padà pé wo ní ilé fún wàrà mọ́ o ẹ dá padà fún ẹni tó ní wàrà ẹ jọ òṣàbò bá lè pè mí ṣe ní bó bá ṣe bá mi ẹ jọ ẹ bá mo gbogbo mo Yorùbá ni mo bẹ̀ pátápátá nílé lóko kí wọ́n jọ kán jí gìrì wọ́n bá wa dí sí ọ̀rọ̀ yìí nǹkan ti bàjẹ́ ńlé iṣẹ́ ti bàjẹ́ kò sí èyí nínú wa tó fẹ́ sọ wípé nǹkan ti kalẹ̀ bẹ́ẹ̀ lòún ṣe bá mọ́ kò bẹ gbogbo ọmọ Yorùbá tó jọ wọ́n bójú àánú wò wá wọ́n jọ wá kúrò nọ́ọ̀sì yìí o gbogbo promise tí wọ́n promise kí wọ́n máa promise ọmọ àti ìyàwó àtàyàwó kán fẹ́ wá sílẹ̀ o àwa fẹ́ jáde fún omi tá a wà yìí àwa náà èso lórí burúkú ẹ̀ ní ìṣe ẹni tí ì ṣe èèyàn àwa náà jẹ́ èèyàn níwọ̀nba bí Ọlọ́run ṣe kọ́ a sì gbójú ẹnikẹ́ni a sì gba $1 lọ́wọ́ anybody kó tó di pa jáde a gba 50 kọ̀ọ̀kan lọ́wọ́ ẹnikẹ́ni gbogbo wa pátá ni mo ń sọ̀rọ̀ ní orúkọ gbogbo wa pátá tó jọ ọmọ Yorùbá jọ nítorí pé wọ́n ti dalẹ̀ wa wọ́n ti dà wá ti ṣe tán sọ fún aláǹbáde yìí o òun la bá pàdé bí o nígbà kan wà tó sọ pé wọ́n ti gbẹ ibi tá a wà ká parọ́ fún gbogbo ọmọ Yorùbá pé gbogbo ibi tá a wà àwọn gba ibi tó wà òkè fún wa ní orí bẹ́ẹ̀dì ni gbogbo wa ń sùn tó jẹ́ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni síbẹ̀síbẹ̀ ìyàwó àná sì bìlẹ̀ ó sì gbà wọ́n gbọ́ ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo ọmọ Yorùbá ni mò ń forúkọ Ọlọ́run bẹ́ẹ̀ o mo fi Elédùmarè mo fi alálẹ̀ bẹ́ẹ̀ yìí jẹ́jẹ́ kí a jí gidi sọ̀rọ̀ wa wọ́n lè tètè tú wa sílẹ̀ kúrò nínú agodi ọgbẹ́ wọn tá a wà àti nínú àhámọ́ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ o. ẹ káàárọ̀ o orúkọ tèmi ni Adémọ́lá Adéníyì mo jẹ́ kan lára àwọn tí wọ́n mú síbí ní Agodi ní on the 13th of 2024. mẹ́dọ́n torí tọ́lọ́run àìbẹ̀ là ń bẹ̀ ẹ dákun torí tọ́lọ́run nǹkan ti bàjẹ́ mọ́ wa lára ẹni tó lóko tí ò lè lóko mẹ́rin tó lóde tó lè rẹ́ tó jẹ́ sínú fáwọn òbí ẹ̀ tó ti dìbànújẹ́ fáwọn òbí ẹ̀ ẹ já fẹ́ra sípò ká fẹ́ra sípò rẹ̀ yìí ẹni tó jẹ́ pò ní búrẹ́dì inú wa fámìlì wọn tó ti mú síbí ọmọ ti dẹmọ lọ́mọ ilé ti di lórí gbogbo kan ti dàrú ẹjọ́ nítorí tọ́lọ́run tọ́bí tí o bá lè pe ikú afẹ́yìnfẹ́ lẹ́yìn ni afẹ́yìnfẹ́ lẹ́yìn ni táwọn gba dájú mọ́ fáwọn òlágbára káàkó ẹ ká tì wá sínú wàhálà yìí abẹ́yìn nítorí tọ́lọ́run ní gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá pátápátá ẹjọ́ ẹ bá dìde sọ̀rọ̀ yẹ jígìrì gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà fún wa ká kùn bíi tá a bá wà bí òótọ́ ò lè ṣẹlẹ̀ ẹjẹ́ á jáde síta ká bọ́ ta fọlọ́run gbẹ̀yìn ẹjọ́ nítorí tọ́lọ́run ká rí ìtúsílẹ̀ ní kíákíá ni Ọlọ́run bá dúró sí ìlú sì bá pé lọ́wọ́ bá jẹ́ ṣe bẹ́ẹ̀ ni ẹ̀rọ. mo rò bí gbogbo yín lẹ ti gbọ́ ẹ̀yin ọmọ ẹ̀yin Dúpẹ́ tẹ̀sí tún fẹ́ tẹ̀lé Dúpẹ́ lọ sí sẹkítẹ́rìàtì tó ń ṣẹnu fatafata pé àwọn fẹ́ lọ gba sẹkítẹ́rìàtì àwọn tún lọ sí gbogbo bọ́dà àwọn fẹ́ lọ take over gbogbo state méjèèje ṣé ẹ ti gbọ́ mi ò lè play gbogbo voice call yẹn ni o ìwọ̀nba yìí tí mo play yẹn ó yẹ kí ọpọlọ yín ṣí kẹ́ ẹ mọ̀ pé Dúpẹ́ ò ní nǹkan kan tó fẹ́ ṣe fún yín ju pé kó bayé yín jẹ́ lọ Dúpẹ́ ò ní nǹkan kan tó fẹ́ ṣe fún yín ju pé káyé yín bàjẹ́ lọ gbogbo ìgbà tó bá ti gbọ́ pé à ń plan ní rally kò ní morí kò ní mọrùn rally tá a fẹ́ gbé jáde bóyá a fẹ́ ṣe rally bóyá a ti ready bóyá a ti ready a ti sáré mú ọjọ́ pò ń fẹ́ jáde so tó bá lè jẹ́ pé nìkan náà ló ránṣẹ́ ojú ẹ̀ máa tó bá yẹ pé ṣe náà rán níṣẹ́ ọwọ́ ẹ̀ máa tó bọ̀ nítorí pé ìwọ̀nba nìyẹn máa ń fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò mọ́ èyí tó ti fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòfò gbogbo wọn ti fẹ́ kú tán sọ́gbà ẹ̀wọ̀n ó dẹ̀ wẹ̀yìn wò láti lọ gbà wọ́n kalẹ̀ ó dẹ̀ pera ẹ lábíyamọ ṣérú ẹ̀ dáa so ẹ̀yin tẹ́ ń sọ pé kán wá gbà yín kalẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n Agodi kò sẹ́ni tó rán yín iṣẹ́ ẹ kàn jẹ́ ọmọ Yorùbá ló ń jẹ́ kó máa káyàn lára tá a tún fi ń wò pé kó má tún kó àwọn míì sínú wàhálà bí bẹ́ẹ̀ kọ́ ó yẹ kí everybody dákẹ́ kán máa wò yín ràn ni ìwọ tó bá wá gbọ́ fídíò yìí tàbí tó o ti gbọ́ voice calls àwọn tí wọ́n ti pè pé kí wọ́n wá tú àwọn sílẹ̀ tó o sì go ahead láti tẹ̀lé Dúpẹ́ Onítìrí jáde onídọ̀tí tó o sì tẹ̀lé jáde
you are on your own kan tójú ẹ bá rí kó fara mọ́ ni ṣó ti yé yín ìwọ tó bá sì gbọ́ voice call yìí bóyá o ti gbọ́ nínú gúrùpù kan tàbí o tún bá fídíò yìí tó come across ní fídíò tí mo post síta yìí tó o bá tẹ̀lé Dúpẹ́ tán bá mú ẹ tọ́jú ẹ ságodi you are on your own àwọn tó wà ń bẹ̀ wọ́n ń lament lọ́wọ́ wọn ò mọ̀nà tán máa gbà jáde Dúpẹ́ is just a distraction lásán ni wọ́n fi ń ṣe fún movement yìí you better wise up wise up ọmọ Yorùbá jí kẹ́ ẹ má sùn ìmọ̀ràn mi fún yín nìyẹn ẹ má tẹ̀lé Dúpẹ́ onírọ́ ni.